Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábì ẹnu tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábì ẹnu tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí. Mo kí wa pa kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ti rí ẹdẹ ọdún bí o. Bó ló ti rí lọ́dọ̀ tí yín? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ tó lọ ó náà lẹ́tọ̀ tí ó dé sí ojú wòran yín láti ìkànnì Bàbá Gbàgede Ìmọ̀ TV. Ẹ̀rí párọ̀ ọ̀tọ̀ ní tòní, ibi tó ká wa mọ̀ ni bó ti rí nù. Ẹ bá wa gbà bẹ́ẹ̀ bá a ti ṣe tòní. Nǹkan méjì ò ní mo fẹ́ sọ. Àkọ́kọ́ ń bẹ ni pé lọ́jọ́ wo la fẹ́ sinmi ogun nílẹ̀ Yorùbá? Ọjọ́ wo la fẹ́ sinmi ọ̀tẹ̀? Àní pé kájèkuru kó tán pátápátá kò láwo. Ohun tó yani lẹ́nu ni pé àwọn kan tún sì ń gbọ́n ọwọ́ rẹ̀ sáwo. Bá a ti ṣe ń jẹ ìkuru pé kó tán láwo, àwọn kan mà sí tún sì ń gbọ́wọ́ rẹ̀ sáwò. Kí ni ká ṣe sí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n kọ̀ tí wọ́n ní àwọn ò ní jẹ́ kógun ó sinmi o nílẹ̀ Yorùbá? Mo rí fọ́nrán kan lónìí, fọ́nrán náà má bà mí nínú jẹ́ púpọ̀ o. Nígbà tá a sọ títí pé ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀, bàbá mi Aláàfin Ọ̀wọ́adé wọ́n láwọn ṣetán láti lọ kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Tínú mi sì ń dùn pé àti dúpẹ́. Kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti kú ìsopin, ojú ti tèṣù. Lásìkò yìí la tún wá rí tí àwọn ọmọ èṣù kan tí wọ́n jáde tí wọ́n ní àfi káwọn dalẹ̀ Yorùbá rú látọ̀yọ́. Ìgbà náà ni wọ́n tún bẹ̀rẹ̀ òwe, ìtàn àtoríṣiríṣi tí wọ́n ń pa tí wọ́n láwọn ń ṣe wọn yìí. Mo fẹ́ rojọ́ kàfáráyé ni o, káráyé lè rí wípé àníkà ò ṣetán láti jáwọ́ ìkà. Bákan náà ni pé apá kejì tètò yìí ò ní lónìí, ó ní ti arákùnrin kan tí mo gbé wá. Tí ẹ ò bá gbàgbé, níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn sígbà tá a wà yìí tàbóṣù kan, mo gbé arákùnrin kan wá tó ní prostate cancer tí orúkọ rẹ̀ ń jẹ́ Bàbá Fáṣọlá. Ẹni ní prostate problem. Nígbà náà àti ẹ̀ tí mọ̀ bí cancer ní bí nǹkan kan ni, ṣùgbọ́n a sá mọ̀ pé kò lè tọ̀ fúnra ẹ̀. Àwọn ọmọ rẹ̀ sì ké gbàjarè wá bá wa, eléyìí tó jẹ́ pàwá náà gbìyànjú láti ràn án lọ́wọ́. Mo bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn, ẹ bá mi ràn án lọ́wọ́. Ohun tó jẹ́ bànújẹ́ fún mi ni pé ilé ìwòsàn tí bàbá yìí lọ, wọ́n ní Redeem Church ní ilé ìwòsàn náà wà. Ó jẹ́ bànújẹ́ fún mi láti sọ pé bàbá náà rí ìwòsàn tó péye o, kò rí ìtọ́jú tó péye rárá ní ilé ìwòsàn náà. Ní ọjọ́ kan ni mo pe bàbá yìí, Bàbá Fáṣọlá, báwo lára yín o? Bí bàbá náà ṣe dá mi lóhùn, ó jẹ́ ìbànújẹ́ fún mi. Mo rí wípé ara bàbá yìí ò tí ì yá rárá. Ọ̀tọ̀ ni bí mo ṣe ń rò pé kán dá mi lóhùn lẹ́ni tó ti operate tí ó ti yẹ ká rẹ̀ yá. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni bí bàbá yìí ṣe dá mi lóhùn. Èèyàn ó mọ̀ nínú ohun ẹ̀ pé tìnira ni bàbá yìí fi ń sọ̀rọ̀. Mo wá bi wọ́n pé bàbá kí ló dé? Bàbá yẹn ní Aláàjì, ojú ló ń ti àwọn. Pé owó tí wọ́n dá fáwọn wastage ló bọ́ sí. Pípa àwọn tí wọ́n ṣiṣẹ́ abẹ fáwọn wọn ò ṣe dáadáa. Pé kódà àwọn ò ní àlàáfíà láàárọ̀ ṣúlẹ̀ rí. Wọ́n láwọn ò gbádùn rárá. Èmi sì mọ ilé ìwòsàn kan ní Abẹ́òkúta. Wọ́n ń pe ilé ìwòsàn yìí ní Surgicare. Ibẹ̀ wà ní Ládérín Estate. Bàbá tó bí mi ti lọ bẹ̀ rí, tó sì jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ṣe operation tiwọn. Dọ́là ọ̀sẹ̀ Aláàjì wa òkè.
mo wá sọ fún bàbá yìí pé tẹ́ ẹ bá lè wá sábẹ́kúta kí n mú yín lọ sọ́dọ̀ Dr. Kanu ní surgery care ẹ máa rí ìwòsàn torí pé arákùnrin specialist ni mo ti mọ̀ látìgbà tó ti jẹ́ surgeon wọn ní Lantoro bàbá sì láwọn wá nígbà tó dijọ́ Àlàmísì ní Ìjẹ̀ṣàn wọn wá mo gbé wọn sínú pangolo mọ́tò mi tí mò ń wà kiri àjọ lọ síbẹ̀ àwọn àtàbúrò wọn kan lọ́jọ́ wá látẹ̀kọ́ mo sì gbé wọn lọ bí Dr. Kanu ti rí wọn kíá ó tẹ́wọ́ gbà wọ́n lọ́wọ́ mi and the man swung into action immediately kíá ni wọ́n ti admit wọn asandigba yẹn bàbá yẹn lówó tó kù lọ́wọ́ àwọn jẹ́ 600,000 nínú owó ta kó fáwọn wọ́n deposit ń bẹ̀ mo sọ fún Dr. Kanu pé bọ́rọ̀ wọn ṣe rí rèé o ìyẹn ló sì kó àwọn òwe kan tí wọ́n máa lọ gbà wá lọ́spítù tí wọ́n ti ń bọ̀ ìyẹn ni medical history ṣùgbọ́n ó kọ́kọ́ ṣe first aid fún wọn náà bàbá náà bíi tí condition wọn worst dé bọ́n bá ṣe ń jókòó báyìí ìtọ̀ ó máa dànù lára wọn ni kódà síìtì mọ́tò mi mo ní láti gbé lọ sí car wash tó a lọ fọ́ orí ibi tí wọ́n ní kí bàbá jókòó sí fún documentation wọ́n fẹ́ gba káàdì wọ́n fẹ́ yẹ̀ fúnpá wọn wò nǹkan nígbà tí bàbá ó dìde ó ti kún fún ẹ̀jẹ̀ àtìtọ̀ ní hospital yìí lójú mi náà ṣe gbé ṣíà yẹn jáde tí wọ́n lọ tọ́jú ṣíà yẹn wọ́n gbé bàbá wọ wọ́ọ̀dù wọn tọ́jú bàbá láti ìgbà náà láti kò sí mi ò jẹ́ kẹ́nikẹ́ni gbọ́ tóró tó ti ní lójújo lè lọ́pọ̀ à ń ná owó tí bàbá ní lọ́wọ́ èmi náà sì ń ná tàpò mi anáwó yìí débi pé owó tó wà lọ́wọ́ bàbá tán lónìí 200,000 ni mo tún sì san ó tó wá jẹ́ kí n wá bẹ̀yàn ọmọ Nàìjíríà ni pé ní ọjọ́ Tuesday sí Wednesday lágbára Ọlọ́run wọ́n máa tún major operation míì ṣe fún bàbá yẹn bàbá sì confam fún mi pé ó gbọ́ ibi tẹ́ ẹ máa wọ́n wáyìí confam lélẹ́yìí 100 ni wọ́n lára àwọn ti yá àwọn ti wà ókè kan ṣe operation yẹn ló dẹ̀ kù kan máa tọ̀ kiri yẹn kò sí yẹn mọ́ wọ́n ní kan padà sí redeem kan lọ gba àwọn ìwé kan wá wọ́n gbàdé lálẹ́ àná wọ́n ti treat wọn lọ́dọ̀ Kanu ṣùgbọ́n wọ́n máa bẹ̀rẹ̀ operation lọ́sẹ̀ tó ń bọ̀ ilé bàbá mi kan láéláé ilé bàbá mi kan láéláé adìyẹ bàbá mi kan láéláé adìyẹ bàbá mi kan láéláé wọ́n ní owó lóúnjẹ kì í jẹ àgbàdo gbogbo ẹni bá ti lọ ilé ìwòsàn gbogbo wa ti mọ̀ pé pépà kọ́ ni wọ́n mú lọ owó ni wọ́n mú lọ wọ́n fi bill tí wọ́n máa san hàn mí ó tún jẹ́ another 3.5 million tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi treat bàbá yẹn normal mo lanu mo interview doctor tó ní hospital yẹn ó ti ẹ̀ṣẹ̀ ṣe operation tán ni mo dẹ̀ interview bàbá Fáṣọlá fúnra ra wọn torí pé ẹni bá yàn àgbàdo afọ́jú fún ẹni bá yàn àgbàdo ẹnu fún afọ́jú dandan ni kó máa súfèé kí n tó gbé bàbá yìí wá bẹ̀yìn èèyàn pé ẹjọ́ ẹ gbà mí mo gbọ́dọ̀ lẹ́rìí bàbá náà wà lọ́spítù wọ́n bá gbogbo ayé sọ̀rọ̀ dókítà tó máa ṣe operation fún ìyẹn náà bá gbogbo ayé sọ̀rọ̀ gbogbo wa á jọ parapọ̀ darapọ̀ mọ́ mi báyìí láti lọ́ọ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ lọ́spítù lónìí níbi tá a ti lọ wo bàbá Fáṣọlá mo wá fàsìkò yìí rọ tolórí tẹlẹmù ẹ̀yin olóríire èèyàn tẹ́ ń wò mí ẹ̀yin aláàánú a tó ti gbédè o bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kì í tán lè kánná ṣé ó tún kù báyìí ó náà níbọn rò bàbá Fáṣọlá tó nídìí ìrànlọ́wọ́ wa o èyí tó tiẹ̀ wà nídìí lọ́tẹ̀ yìí ó lọ́mọ rí 3.5 million mo ti san 200,000 nú ẹ̀ rìsíìtì náà lẹ́ ń wò níwó lójú wòran yìí lónìí tí mo lọ yìí iye tó ká mọ́ èmi lọ́wọ́ ó ní mo dà á lẹ̀ mo sì sọ fún wọn pé preparation operation náà kí wọ́n máa bá lọ àníkẹ́mi arákùnrin ìsá ti wà ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa ń bá mi dá sí i
ẹ bá mi ṣàánú bàbá Fáṣọlá o. Bàbá yìí tó ti need ó kéré tán like 4 million this time around. Torí pé owó gbọ́ owó àwo tán fẹ́ lò ó ní 3.5. Wọ́n wá ní 14 days extra ló máa lò lẹ́yìn táwọn bá ṣe operation fún tán. Kó tó lè dìde rárá lórí bed káwọn tó lè gbà kó fẹsẹ̀ kanlẹ̀ wọ́n need to be after 7 days. Wọ́n á tún wá fi 7 days míì fi treat ẹ̀ ó jẹ́ another 14 days. Ó wà nínú owó tán charge per day. Operation tí wọ́n fẹ́ ṣe per hour ní inú surgical room ó ní wọ́n charge ń bẹ̀. Àtàwọn nǹkan míì rẹpẹtẹ ẹ̀jẹ̀ 2 pounds wà ń bẹ̀ àtoríṣiríṣi tí wọ́n kọ fún mi rẹpẹtẹ. Wọ́n ní kàn ṣe grand total rough estimation tán ṣe ó ní 3 points tẹ́ gbọ́ yìí. Dáàdì mi mọ́mì mi bàbá Gbàgede Ìmọ̀ tó ti gbèdé ẹ bá mi ṣàánú bàbá Fáṣọlá nítorí pé aláàánú lẹ́yìn èèyàn. Ẹ má jẹ́ ká wo ohun tá a ti waste sẹ́yìn lórí bàbá yìí tuntun míì lélẹ́yìí tí bàbá yìí ó fi rí wòsàn. Ẹ bá mi ṣàánú ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí Surgicare ní Ládìrín Estate nílùú Abẹ́òkúta níbi tí bàbá Fáṣọlá wà. Ká gbọ́rọ̀ lẹ́nu dókítọ̀ ká sì gbọ́rọ̀ lẹ́nu bàbá Fáṣọlá. Lẹ́yìn tá a bá wá ti ṣe eléyìí tán á wàá gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n tún sọ. Ẹ máa bá mi kà lọ. Good afternoon, Alhaji. Yes, sir. Please, what's your name? Yeah, my name is Dr. Kanu. Okay. Precisely is Kanu Mwangi, Ivia. From the name, you know that I'm not Nigerian. Nigeria. I'm from Democratic Republic of Congo. But I'm more than a Nigerian now because I've spent almost 32 years Wow. in Nigeria. Wow. And then precisely 23 years now in Abekuta, Wow. where I'm practicing. What is the name of your hospital, sir? My hospital is Surgicare Consult. Surgicare Consult. Good. It's located in Ladirin, Ladirin. here in Abẹ́òkúta. Good. We brought one man here. His name is Fáṣọlá. Can you tell the whole world the condition we brought him, the condition he was when we brought him here? Yeah, I know because the man himself has given me already the authorization for me to be able to speak. Usually when you have a case into your care or in a case that you have been handled before, you don't need to disclose whatever is your patient condition or matters. But because he has actually given the authorization, because he told me himself that he's not the one financing the cost of his treatment. Then he told me that I should feel free to say it to whoever is benefactor, for them to see the great work they are doing in supporting himself financially. So he was rushed to us here with a problem related to his prostate, and then he was actually in a very critical condition because his problem had affected his kidney, and then it was a kind of how can I say, it's not that the kidney was diseased, but because the prostate where it's located is located, at the neck of the bladder. The urine is collected by the kidneys, and then from the kidneys there are some pipes
that brings it to a tank called bladder, and then from the bladder there is a pipe that brings the urine out. So at the connection of that pipe and then the bladder, that's where you have the prostate surrounding the pipe. So once the prostate increases in size, it makes now difficult for someone to urinate, and then it also affects, you have a backflow retention of urine that will make also the kidney to swell up. That means a kind of a functional, relative, failure. But once you relieve the patient from that obstruction, then the patient will be able to regain the function of the kidney fully. So he came, he was actually bleeding profusely, and he came from another center where he was giving some a pint of blood. He came with what we call a suprapubic catheter, which means the catheter was placed on top of the prostate, which is below the top of the abdomen, and he was anemic when he came, febrile, unable to pass urine, and then with a lot of other things. So we were able to actually stabilize him. He's now fairly stable. The blood is being controlled, and then we're able to reposition the catheter in a normal way through the urethra. It was very easy also doing that, and then now we have known why the prostate is increased in size, because once it's increased, it may be malignant and is cancerous or not cancerous. But for him, it has been confirmed what it is, and then we will now try to see how to help him to do the definite surgery by next week. Thank you, doctor. So we would like to know, is it prostate cancer or not prostate cancer? Which one is happening to him now? Yeah, I think he could have told you already himself. That is why I want you to say, although he told me that they have confirmed here in this hospital that he's having prostate cancer, but it is me that I'm saying it. I want you are the expert. Yeah. I want the world to hear it from you that the man now has prostate cancer, because that is where we want to concentrate now, and that is the operation you want to carry out. Is it not? Yeah. Thank God. When you are dealing with, like in his case now, he has told already the whole world the result of the histology the study performed on the prostatic tissue that is actually prostate cancer. Yes. There is what we call a Gleason score. The Gleason score is just a way for you to determine how aggressive the cancer may be. So his own Gleason score is about 8, and then that's make us to really establish. Luckily for him, the cancer is still, in situ. There's no yet pelvic, Cancer. or distant metastasis. So it's a very good thing, because the treatment of any cancer is always early discovery and early removal. Because if you miss that, if you come a little bit late when the cancer has spread already, then you go on palliative treatments, which make also the healing to be a little bit jeopardized. So we are looking the way of helping him, we are yet to actually decide on which one we are going to do. So patient has to give a consent, a written consent. The process has to be explained to him. There are so many ways to do it. Either you go through doing a radical prostatectomy with all its complications,
operation, or you do a bilateral appendectomy and then you place the patient on some medication, drugs, and continue monitoring. But in the case if the patient has really good finances, we do ask patient to move out of the country and then perform what we call brachytherapy. So brachytherapy is a recent form of treatment of prostatic cancer. Thank you. So it's PSA, which is a little bit very high. It's very limited, and we pray that after that discussion we'll be able to agree together on actually which way to go, and for him to be able to get actually cure of this problem. Yeah, me, I have discussed with him before I come to you now. He told me that he has agreed on operation. That because it is now prostate cancer, that he has agreed that they should operate him so that he will be free for life. So I'm passing the information to you now. That was what he told me. And in the recent video that we're going to play, or that we have played, people will see that he confirmed it that they are going to carry out operation on him so that he will be free permanently. He doesn't want what happens to him where the hospital he went before. He wouldn't want that to repeat itself. Thank you very much, Dr. Kanu. I saw you wearing laboratory. No, you just catch me. You just catch me coming out of theater, and then you didn't want. You just got out of the theater, and then I've been watching you closely. I just have to thank my own thanks goes first to God, and secondly because if God does not bless whatever you do. Thank you. And I pray that by God's grace, you will be succeeding in anything you are doing in this hospital. Amen. By God's grace, you will not be carrying out a dead person. You will be carrying out everybody that will be succeeded, that will be healed by God's grace. Thank you very much. Shouldn't forget actually to thank, because that's the purpose of which you are making this video. My thanks also goes to all the benefactors, Thank you. all the people Thank you. of goodwill who really, without some of them, they don't even know the patients. They don't know him. Doctor, do you believe all over the world people contributed for this man? And the funniest part is those that are contributing for him, they've never seen him once. Yes, so they are just seeing him on video now. That's why we have to thank them. Yeah. For helping someone that you don't know, you know, and then this video, the purpose is just for you to know that it's real. It's not maybe some people that are there to say whatever they want to say. But I think my thanks goes to you, Thank you, factors for helping him in trying to recover. May Thank God you. Bless you. Yes, and then may God also take care of each one of you. Amen. Amen. And then you also, Alaji, who is coordinating, all those donations. May God bless you. Amen. It's not today I know you. Yes. If it was another person, I could I don't really like camera. I'm very shy of camera, but I thank God it's all for good. Thank you, sir. God bless you. Amen. Bless you. Amen. Thank you very much, sir. Yeah, viewers at home, we've been discussing with Dr. Kanu. He's the founder of Surgicare here in Ladiri Estate. Surgicare, they have very good track records. I've dealt with them different times, and I know they are qualified. Most especially Dr. Kanu. He has been one of their consultants at Lantoro before. I knew him from Lantoro. From there, he went to Ibarra. He has a hospital there. From there now in Ladiri. Yo, viewers at home, we are doing this video just for you to believe that this is not a scam. Baba Fashola is here, live and direct in Surgicare. And by God's grace, by next week, they are going to have a surgical operation on him, God willing. I pray that inshallah it shall be succeed. Lágbára Ọlọ́run ọba Ọlọ́run á túbọ̀ bá wo Baba Fashola Ọlọ́run á bá wo wọ́n sọ.
ẹni tá ìwé lójú wòran wa àwọn ní gbajúgbajà ẹni tó ti ṣe àìmọye tí wọ́n ti ṣe oríire tí wọ́n ti ṣàṣeyọrí lórí ìbániṣe iṣẹ́ abẹ lórí tí wọ́n ń pè ní prostate wọ́n mọ̀ ń pa ìpa gidigidi tààrà Dr. Kanu ni wọ́n jẹ́ àwọn ni aláṣẹ àti olùdarí hospital tí ó wà ní Ládẹrin tí wọ́n pè ní Surgicare n táwọn base lé lórí tó pọ̀ jù òun náà ni lórí prostate yìí àwọn náà ni wọ́n jẹ́rìí sí pé bàbá Fáṣọlá wà lọ́dọ̀ àwọn sì máa carry out operation lórí wọn lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé bàbá Fáṣọlá ẹ ra sa o. Yes sir. Yes sir. Níbo lẹ wà yìí? Surgicare níbo? Ládẹrin hospital. Ládẹrin hospital. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ tún fi débi? Ìgbà tí màá fi débi ní ọjọ́ Thursday last week Thursday. Oh my God. Mo ń tọ̀ sára débi pé bed wet everything nǹkan tí wọ́n lọ ṣe lọ́hùn yẹn lẹ́sọ̀pù ni wọ́n kàn ṣe. Wọ́n ní kọ́ máa ṣe wound wọ́n ní kọ́ máa ṣe wọ́n ṣe kò correct. Ìgbà tí Alhaji mú mi débi under 2 days nǹkan tí ó ti ń bed wet yẹn ó gbẹ pátápátá. ẹ bá ṣe bẹ́ẹ̀ fàáyé ẹ má ṣe. tó ó gbẹ débi pé kò sí nǹkan tó ń jẹ́ bed wet mọ́ kódà ní àgọ́ ara mi mo rí àlàáfíà. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. dúpẹ́. mo wá bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà nínú rere kí wọ́n jọ púpù nìkan Alhaji ti gbìyànjú bẹ́ẹ̀ ni ó ní ìbẹ̀rẹ̀ oríṣiríṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe púpù ní ìsìn àti ìmọ̀ bóyá 4 million ni wọ́n máa ní bóyá 5 million ni ẹ jọ. wọ́n tiẹ̀ ti ní kí wọ́n lọ fún mi ní bíìlì máa gba bíìlì yẹn sìn tí n bá ti gbà máa post ẹ̀fà ayé tán máa rí. ọmọ Nàìjíríà rere ẹjọ́ ìṣàánú mi ẹgbàá mi ẹ má jẹun kú báyìí next week Tuesday or Wednesday lọ́nà fẹ́ ṣe operation kò dé wà successful ẹ jọ nǹkan kí nǹkan tẹ́ ní kálukú bá ní bẹ̀rẹ̀ sí fún àwọn lọ́wọ́ ọlọ́wọ́ àwọn olùgbé lọ́wọ́ àìdáwọ́ ìsàn fún ọmọ àtàyà àti bí àtàrà ní agbára Ọlọ́run nǹkan tí wọ́n ṣe ní náà máa wá dúpẹ́ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run máa wá dúpẹ́ lágbára Ọlọ́run pé tó Alhaji àti Dr. Kanu àwọn gbà mí lẹ̀ gbogbo ayé ló gbà yín lẹ̀ ọ̀lẹ lèmi èmi ò tiẹ̀ ṣe nǹkan kan. nínú nǹkan ìjọ tó fi tọ́lọ́run Tuesday Wednesday lọ́nà fẹ́ ṣe operation wíwèé ṣe máa gbé sísan Alhaji ti gbìyànjú ní ìsìn owó tí a kó débí ìgbà tá a máa débí ní ọjọ́ Thursday ó jẹ́ 650,000. 650 wọ́n ti gbà tó kù lọ́hùn lọ́sibítù tẹ̀tí ń bọ̀. 650 tí mo kó débí wàláì mo kàn deposit 200,000 mo dẹ̀ ra mo ṣe blood test 71,000 àgbà card everything oògùn tá lọ́wọ́ rà 100,000 kí n kàn kọ̀ọ̀kan lẹ́yìn bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ 5,000 naira orí nínú 650 tó pé kò sí anything ẹjọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú ọlọ́wọ́ ṣàánú gbogbo ẹ̀mí rogun alágbèdá ẹ̀mí rogun àìsàn ọ̀dáwọ̀ ẹ̀sán fún lágbára Ọlọ́run èmi náà máa tẹ̀lé wá san ìjọ lágbára Ọlọ́run ẹ ṣe gan mo dúpẹ́ o Alhaji mo dúpẹ́ o Ọlọ́run bá ṣe fún mi ẹ ṣe gan sa. tó Yorùbá ní ó tún kù báyìí onìbọn ró àǹtí wa báwo lẹ̀yin ṣe jẹ́ sí bàbá Fáṣọlá ẹ sọ̀rọ̀ sókè. èmi ni ìyàwó wọn. ẹ̀yin níyàwó bàbá Fáṣọlá. tó kí lẹ rí sí tó ń ṣẹlẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ gan. in fact bàtà délìbà. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. in fact bàtà délìbà inú mi dùn gan-an ni because me expect pé wọ́n máa ṣiṣẹ́ tó tó. mo mọ bí mo ṣe ń fọ̀tọ̀ lójoojúmọ́ tí mo ṣe ń fọ bẹ́ẹ̀ tí mo ń ṣe everything tá à ń sá tá à ń pààrọ̀ hospital lójoojúmọ́ nígbà tí mo dẹ̀ máa débi báyìí tí mo rí mo ní Olúwa ṣeun Olúwa ṣeun wọ́n ṣe gan-an ní ìtàn ẹ ṣe gbogbo ọmọ ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà tán ṣàánú. ẹ ṣe o ẹ̀kú ọwọ́ yín ò ní kọ̀sánì àgbẹ̀ ẹ ṣe gan-an ní dúpẹ́ gbogbo Nàìjíríà àti lókè òkun àtàwátàwà ń bí ìbòyìn ṣe gan-an ní ṣe gan-an ní ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́sùn. gbogbo ẹ̀yin ojú tí ẹ̀ ń wò wá pátápátá nílé lóko àti lẹ́yìn odi
ọ̀dọ̀ bàbá Fáṣọlá ní surgical consult ní Ládẹ̀rín òun náà ni mo wà yìí. àtúwá fàsìkò yìí bẹ gbogbo ẹ̀yin ayé ni bí bàbá Fáṣọlá ṣe sọ wọ́n ní ó tún kù òun náà nìbọn ró rìhásà la ṣe lọ original gan ṣẹ̀ṣẹ̀ lélẹ́yìí. a máa sọ iye tí wọ́n need nígbà tí n bá gba bill a máa sọ iye tí wọ́n need tí wọ́n fẹ́ fi ṣe operation tó máa ṣe. mi ò fẹ́ ká là mọ́lẹ̀ tẹ́lẹ̀ ni bàbá Fáṣọlá ti fẹ́ náà ara wọn sọ Tuesday or Wednesday ni wọ́n máa ṣe operation yẹn. bàbá tó wà lórí bẹ́ẹ̀dì tí wọ́n jókòó sí wọ́n ti discharge àwọn àbí wọ́n ti ṣe operation tí wọ́n ti lọ. Dr. Kanu tẹ́rí tí mo bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn náà tó ṣe parí operation ẹlòmíì ni in fact ń ṣe mo mọ̀ọ́mọ̀ sápamọ́ sí ẹ̀yìn surgical kíní wọn wọ́n ṣe ń jáde báyìí ni mo kì wọ́n mọ́lẹ̀ pé dókítà ó yá ẹ wá bá ń bẹ gbogbo ayé kí wọ́n ṣàánú bàbá. mo bẹ gbogbo ìlọ́kùnrin ìlóbìnrin ìlọ́mọdé ìlágbà onílé àlejò ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́jọ́ ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá rere bàbá Fáṣọlá la tún gbé wáyé o ẹ tún bá mi ṣàánú wọn lẹ́lẹ́kejì èyí tẹ́ wá fẹ́ ṣe yìí lágbára Ọlọ́run àtúní wá pa tọrọ mọ́ torí pé eléyìí gangan ò ní final solution sí n tó ń ṣe bàbá yìí torí tọlọ́run iye tá a need ẹ gbọ́ lẹ́nu bàbá Gbàgede mọ̀ fúnra wọn nígbà tí wọ́n bá ti mú bíìlì wá mi ti lè sọ pé iye báyìí la need àṣàdìgbà tá à ń ṣe interview yìí wọn ò tí ì fún wa ní bíìlì ṣùgbọ́n gbọ́mọ̀ pé kí bàbá Gbàgede mọ̀ tó present ọ̀rọ̀ yẹn wọn á ti fún wa ní bíìlì á ti mọ iye tó jẹ́ tí a tún wá tí a fẹ́ fún bàbá Fáṣọlá pé kọ́ ló ń bá wa lọ́ra ẹ̀mí wọn kí wọ́n má kú báyìí lágbára Ọlọ́run ó ní ọ̀sẹ̀ lọ́kàṣe o ẹ ṣé wọn àdúpẹ́. ìkún ète ìtàn ni wọ́n hun jọ tí wọ́n fẹ́ fi paná ògo Ọ̀yọ́ tó ti wà láti àìmọye ọgọ́rùn-ún ọdún ó dàbí attack ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè má rí bẹ́ẹ̀ but Ọ̀yọ́ is under siege Ọ̀yọ́ is under attack so ìyẹn ló wá yà mí lẹ́nu gan tí a bá wò á rí i pé ìtàn ó pín sí oríṣiríṣi ọ̀nà ìtàn míì ó kún fún irọ́ ìtàn míì ó kún fún òótọ́ ìtàn míì ó kún fún àlọ́ wípé nǹkan míì tẹ́lómìí kan gbèrò lọ́kàn imagination ni a kàn kó jọ tó bá wá ti ń sọ tó ń sọ tí ò sí èèyàn kankan tó takò wọ́n tó bá ti wá pẹ́ o á wá di òótọ́ ní pàápàá jùlọ fún àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n ní àǹfààní láti ka ojúlówó ìtàn àbí láti gbọ́ ojúlówó ìtàn láti primary source tó jẹ́ oral history. A wá rí i pé kíní yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ó ti bẹ̀rẹ̀ tipẹ́ ní ìgbà tí wọ́n fi kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tí ó gbéṣẹ̀ jẹ ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rúkèrúdò yìí àmọ́ ibi tán ti bẹ̀rẹ̀ àwa Ọ̀yọ́ ni àfúrá ibi tán ti bẹ̀rẹ̀ ni pé àwọn ìwé tí àwọn ọmọléèwé ń kà wọ́n kó wọn ńlẹ̀ wípé kán má kà mọ́ wọ́n wá kó àwọn ìwé míì jáde wípé òun nìkan máa kà níléèwé àwọn ìwé táwọn ọmọléèwé ń kà ní àwọn ìwé tí alàgbà JF Ọdúnjọ tó ṣe tó kọ tí wọ́n ń kà láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti primary 1 títí dé primary 6 ó ṣe book 1 títí dé book 6 tá a bá wò pé àwọn ìwé yẹn tá a bá ń kà wọ́n nípele nípele a máa bá àwọn nǹkan tó fara mọ́ ìtàn àti àṣà tó jọ mọ́ nǹkan tó pilẹ̀ láti Ọ̀yọ́ ni a máa bá pàdé tá a bá wo book 5 especially ìyẹn JF Ọdúnjọ ìwé kíkà ti Yorùbá apá karùn-ún àríbì kan bẹ̀ tí wọ́n ti kọ àkọ́sórí tó yẹ pé gbogbo ọmọléèwé tó bá lọ síléèwé lásìkò yẹn ní jákèjádò ilẹ̀ kóòtù òjire a lè kọ àsórí nípa Aláàfin Ládìgbòlù tí ó jẹ́ pé àkọ́sórí ni fún gbogbo wa
ibẹ̀ ni wọ́n ti ṣe àpọ́nlé tó pọ̀ fún Aláàfin Ládìgbòlù àti Ọ̀yọ́. Eléyìí jẹ́ kan tó jẹ́ pé ó dàbí ẹni pé ó ń bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà Yorùbá kan nínú, kì í ṣe gbogbo ẹ̀yà Yorùbá tó ń bí wọn nínú. Wọ́n ti wá wò ó títí pé ìtàn yìí ó ti kọ̀dí sí ọ̀dọ̀ Ọ̀yọ́ jù. Kò ní ṣe má rí bẹ́ẹ̀, torí Ọ̀yọ́ náà ni alágbára ilẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀. Ọ̀yọ́ ló ní ìtàn kó fogun jàlú, kó kólú lẹ́rú, kó fọba jẹ, kó kó àwọn ọba sí abẹ́ àkóso Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Empire. Ó wá jẹ́ pé ẹni tó wà ní díẹ̀ gangan tí gbogbo ẹ̀ fi ṣeé ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, òun ni bàbá tá à ń pè ní Ọ̀rànmíyàn Ọdẹ́dé. Ó tún wá jẹ́ pé òun gan náà ni wọ́n ń pè ní Àjàká. Kí wọ́n tó lè táìtù ní Àjàká, kán tó lè pèèyàn ní Àjàká, á jẹ́ ẹni tó ń jagun tó dẹ̀ ń ṣẹ́gun, ajagun ṣẹ́gun tó jẹ́ jagunjagun conqueror. Òun ni wọ́n ń pè ní, ó dìgbà tó bá jagun tó jagun títí ni wọ́n á ṣe pè é ní Àjàká. Tẹ́ bá rí pé Aláàfin tá a pè ní Àjàká, Dàda Àjùwọ̀n lórúkọ ẹ̀, alias Àjàká. Torí gbà tó kọ́kọ́ jẹ ọba kò ta kútú dáadáa tó nǹkan tí àwọn Ọ̀yọ́ ń fẹ́. Ọ̀yọ́ ń fẹ́ olórí tó jẹ́ jagunjagun. Torí nǹkan méjì ní ipò Aláàfin ló combine pọ̀. Ó combine administrative, ó dẹ̀ combine military. Nígbà tí wọ́n wá tán rọ Àjàká lóyè pé ìwọ ò lè darí wa tó, tí wọ́n wá fi àbúrò ẹ̀ síbẹ̀, ẹ mọ̀ pé ìgbà yẹn ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ pé dada ò lè jà àmọ́ ó ní àbúrò tó gbójú. Wọ́n wá lọ mú Ṣàngó wá tó fi jẹ ọba. Àmọ́ nígbà tí Ṣàngó ṣe ipò ọba tó kúrò, tó ó di pé ó gbéṣẹ̀, tí wọ́n fi lọ mú Dàda Àjùwọ̀n padà sí orí oyè, ẹ rí i pé ìgbà yẹn ló ṣàì wá bẹ̀rẹ̀ sí ní ja ogun tó wá ń fogun kóòlù káàkiri. Ìgbà yẹn ló ṣẹ̀ wá ní orúkọ tí wọ́n ń pè ní Àjàká gẹ́gẹ́ bíi ti bàbá rẹ̀ Ọ̀rànyàn. So Ọ̀rànyàn yìí ìpìlẹ̀ láti Ilé Ifẹ̀ ni. Òtúfẹ̀ ni Ọ̀rànyàn ti wá. Òtúfẹ̀ ni Ọ̀rànyàn ti lọ sí ilẹ̀ Benin tí ó ti lọ ṣe olùdarí wọn nígbà tí àwọn yẹn fi ránṣẹ́ sí Ilé Ifẹ̀ pé kí wọ́n fi olórí ránṣẹ́ sí àwọn láti ṣe olórí wọn. Ìgbà tí Ọ̀rànmíyàn padà sí Ilé Ifẹ̀ ni ó tún wá gbéra gẹ́gẹ́ bí jagunjagun tó jẹ́, wípé kóun tún lọ on war expedition. Ìwádìí oríṣiríṣi ló sọ oríṣiríṣi nǹkan nípa bóyá ní region ìlà oòrùn tí táwọn kan gbàgbọ́ pé ìran Yorùbá ti wá, wípé ibẹ̀ ló fẹ́ dojúkọ tó fi di pé ó dé ilẹ̀ Pápá. Àmọ́ àwọn ìtàn kan náà tún wà tó tún sọ wípé àwa ìran Yorùbá o àwa láti east o. Torí àwọn èèyàn míì máa ń ṣì gbọ́ tán bá ti sọ pé east ìlà oòrùn náà sọ. Àwọn ẹlòmíì máa tú sí pé Mecca náà ń dárúkọ. Àwọn míì á tú sí pé Egypt náà ń dárúkọ. Àwọn míì á tú sí pé Sudan náà ń dárúkọ. Wípé ibẹ̀ ni a ti ṣẹ̀ wá sí Ilé Ifẹ̀. Àmọ́ tá bá wò dáadáa, nǹkan kan tí gbogbo àgbáyé gbàgbọ́ ni pé ìtàn nípa àwọn ọmọnìyàn ó kún fún nǹkan tó ní í ṣe pẹ̀lú ká máa ṣe àtìpó, ká máa lọ láti bìkan sí bìkan. Lélẹ́yìí tí àwọn olóyìnbó ń sọ wípé the history of mankind is that of history of migration. Wípé àwọn èèyàn ń kúrò láti bìkan lọ sí bìkan ni.
ní eléyìí tí ò yọ Yorùbá sílẹ̀ torí táwọn èèyàn bá sọ pé Odùduwà òun ni bàbá gbogbo ìran Yorùbá ẹ rí i pé àwọn òpìtàn kan wọ́n á takò òpìtàn kan wá láti Ilé Ifẹ̀ tí wọ́n ń pè ní Adébáyọ̀ Akínṣọ̀gbọ́n tó tàn mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kan àmọ́ nínú àwọn ọ̀rọ̀ tó sọ yẹn àwọn oríṣiríṣi nǹkan ló takora wọn ló tún tako nǹkan tí àwọn babaláwo sọ ibẹ̀ ni a ti rí wípé kò í ṣe pé ìtàn kan téèyàn kan bá sọ la gbọ́dọ̀ dìmú la gbọ́dọ̀ sọ pé eléyìí tó sọ yìí òun ni òótọ́ ìyẹn ni èmi ṣe máa ń sọ wípé ìran Yorùbá a gbọ́dọ̀ wá ọ̀nà tí a fi ṣe nǹkan tí wọ́n ń pè ní summit lórí ìtàn wa kí tọ̀tún kó mú nǹkan tó mọ̀ wá kí tòsì kó mú nǹkan tó mọ̀ wá kì í ṣe wípé kí èèyàn kan dìde lénìí kó wá máa sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ nípa Ọ̀yọ́ àbí ká ẹ dìde ká ẹ sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ nípa Ẹ̀gbá kò sí ìtàn Ọ̀yọ́ tá a fẹ́ sọ kò sí ìtàn Ọ̀rànyàn tá a fẹ́ sọ tí ò ní ẹ̀rí àmọ́ ìtàn táwọn ń kó sọ kò nǹkan tó yìnbó ń pè ní fálásì ni torí pé a ní rí ẹ̀rí kankan so mọ́ ok Ọ̀rànmíyàn ó wá láti Ilé Ifẹ̀ ó dẹ̀ jẹ́ ọmọ Odùduwà àwọn tó sọ pé kì í ṣe ọmọ Odùduwà kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ará Benin níjọ́ tí wọ́n ń fọba Benin tó ṣẹ̀ jẹ gbangba ló sọ wípé òun ọmọ Ọ̀rànmíyàn tí í ṣe ọmọ Odùduwà tó wá láti Ilé Ifẹ̀ sí ilẹ̀ Benin báwo ló ṣe yàtọ̀ sí nǹkan táwọn Ọ̀yọ́ ń sọ wípé ọmọ Odùduwà ni Ọ̀rànmíyàn tẹ́ bá dẹ̀ tún lọ sínú ìtàn àwọn Ìjẹ̀ṣà àwọn gbàgbọ́ wípé ọmọ mẹ́rìndínlógún ni Oòduà bí àwọn Ifẹ̀ wọ́n gbàgbọ́ wípé kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀kànbí àmọ́ wọn fẹnu kò lórí iye ọmọ tí Oòduà bí àwọn kan sọ pé Oòduà ló bí Ògún ẹni tó wá ń sọ fún wa wípé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ Odùduwà ọmọ Ògún ni àmọ́ kò fìdí ẹ̀ múlẹ̀ bóyá Ògún Onírè tó wá láti Ìrè Èkìtì ni tó jẹ́ Ògún tí gbogbo wọn ń bọ àbí àwọn Ògún mi náà tó tún sọ kò ṣàlàyé àmọ́ nǹkan kan tó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ni pé ó ṣeé ṣe kí Ọ̀rànmíyàn jẹ́ ọmọ Ògún ẹ mọ̀ pé ẹyin lòun ìgbà tó ti lè sọ wípé Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ bíbí inú Oòduà egbò etí tó ti gbọ́ pàápàá jùlọ àwọn ọmọ ayé ìsìn tán bá ti gbọ́ nǹkan tán gbọ́ yẹn tán bá ti sọ sórí afẹ́fẹ́ ẹ kàn rí pé wọ́n kàn máa gbà ní irú ẹ̀ ní gbogbo wọn ń gbà bí gba ọtí tó fi dórí blogger tí wọ́n ń pè ní Awíkoko àti àwọn míì náà ó tẹ̀ wá yà mí lẹ́nu pé ọba ìlú kan orí adé àbíbo náà ń pè bẹ̀ ní agbègbè Ifẹ̀ òun wá ṣe fídíò ló wà nínú ààfin ẹ̀ ló ń sọ̀rọ̀ fọ́tánfọ́tán ọwọ́ adé ṣe kinní kan Aláàfin ṣe kinní kan ó tún wá ń sọ lẹ́nu ẹ̀ wípé Ọ̀rànmíyàn yìí gan àwọn tí ẹ gbọ́ wípé kì í ṣe ọmọ Odùduwà ajẹ́pọ̀ òun gan tó wà nípò ọba kò dára ẹ̀ lójú lórí ìtàn ló fi ń sọ gbogbo tó a gbọ́dọ̀ bọ́ba nírú irú nǹkan bẹ́ẹ̀ yẹn àhesọ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ǹjẹ́ ẹ ti lọ bá Ọ̀ràngúnléèlà kẹ́ bí pé báwo l'Ọ̀rànmíyàn ṣe jẹ́ sí ẹ ẹ ti lọ bá Ọwọ́ Òbòkun ẹ ti lọ bá Lákétu gbogbo nǹkan míì tí ó dẹ̀ wà nínú ìtàn tí wọ́n ń kó sọ tí ò fi jẹ́ pé ó lè jẹ́ nǹkan tí ó lè jẹ́ àtẹ́wọ́gbà àfi tí gbogbo wa bá péjọ tá a wá ṣe summit lórí àpérò lórí ìtàn àti àṣà ilẹ̀ Yorùbá tá a wá fẹnu kò síbì kan tẹ́ bá wo ìwé tí bàbá Ọbásanjọ́ kọ nígbà tí wọ́n ń ṣe 50 ọdún ilẹ̀ Nàìjíríà mú níwèé yẹn lọ́wọ́ ìtàn tó kọ síbẹ̀ náà ni pé àwa ìran Yorùbá o ọmọ Odùduwà ni wá o Odùduwà yìí o migrant ni o láti ilẹ̀ Íjíbítì àwọn èèyàn míì bẹ́ẹ̀ náà wọ́n sọ àmọ́ nípa ọ̀rọ̀ yìí pé ọmọ mélòó l'Odùduwà bí ó dáa
àwa Ọ̀yọ́ wa gbà yí pé Ọ̀kànbí ni ọmọ tí Odùduwà bí. Ọ̀kànbí yẹn ló wá bí ọmọ méje. Àmọ́ àwọn ẹ̀yà míì tí wọ́n tún gbà yí pé òótọ́ ni Ọ̀kànbí ni, nígbà tí wọ́n dárúkọ àwọn ọmọ méje táwọn ń dárúkọ ó yàtọ̀. Àwọn tó tún wá gbà yí pé kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀kànbí, gbogbo wọn á kàn máa sọ kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀kànbí o, kò sí nǹkan tó ń jẹ́ Ọ̀kànbí o. Tí ò bá sí nǹkan tó ń jẹ́ Ọ̀kànbí, àwọn bàbá wa wọn ò ní sọ pé Ọ̀kànbí ni bàbá Ọ̀rànmíyàn, nítorí pé ìtàn bó ṣe rí ni pé kí èèyàn kan gbéra nísìn kó lọ sí Òkè Ọya, kó rìnrìn àjò lọ sókè Ọya pẹ̀lú bí gbogbo àwọn bandits bọ́n ṣe ń ṣe, àwọn jàǹdùkú inú igbó bọ́n ṣe ń ṣe káàkiri nísìn, kan wá mú kójú ẹ̀ rí nǹkan kó wá jàjàbọ́, kó wá sá, kó délùú kan kó máa wómi, kó má romi mu, kó romi ní àwọn ihò tó wà lórí àpáta kó mú, kó wá délé kó wá pa àwọn ọmọ ìjókòó kó wá ṣàlàyé fún wọn. Kò wá ní báyìí lójú mi rí o, kí àwọn ọ̀ràn yẹn kan ṣayé lọ, kí àwọn ọmọ yẹn kan sọ̀tàn yẹn fọmọ tiwọn, káwọn náà tún sọ̀tàn yẹn fọmọ tiwọn. Ó bá tún wá yá, ìtàn yẹn á wá bọ́ sínú àrọ́bá, àrọ́bá tó jẹ́ pé ó wà nínú oríkì, orin kíkọ, àwọn chant ìjálá àti ẹ̀ṣà eégún ewì, inú ẹ̀ ni àrọ́bá wà. Kó wá di nǹkan tí wọ́n ń kọ pé ẹ̀yin ọmọ bàbá alágbájá tó lọ sókè kinní kan tí wọ́n mú tó fìjà ṣe kinní kan tó fi túra ẹ̀ lẹ̀. Ǹjẹ́ tí ó bá wá táwọn ọmọ ìran kẹwàá tán bá wá ń sọ ìtàn, ǹjẹ́ ẹnìkan tó wá láti ibì kan tó jẹ́ tó jìnnà réréréré kó wá máa sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀? Nígbà tí Ọ̀rànmíyàn tó fọmọ sáyé tó ń jẹ́ pé ó kó àkòrùn, ọmọ tó bí tó sọ pé ìlú báyìí ni mo ti wá o, èèyàn báyìí ni bàbá mi o, ibi títàn ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀kànbí òun ni bàbá mi o, tó ti sọ fáwọn ọmọ ẹ̀, táwọn ọmọ ẹ̀ náà dàgbà kan tó relé ogbó, wọ́n sọ fọmọ wọn, ìran yẹn wá ń lọ, ìtàn yẹn wá ń lọ títí kò wá sí ní àkọọ́lẹ̀, àmọ́ ó wà nínú àrọ́bá wípé Ọ̀rànmíyàn ọmọ Ọ̀kànbí ni, iye ọmọ báyìí ni Ọ̀kànbí bí. Tá bá wá wo àwọn kan tán bá tún wá ka iye ọmọ tí Ọ̀kànbí bí, wọ́n á wá ka Ọ̀ràngúnléèlá, Alákétu of Kétu, kì í ṣe Aláké of Ẹ̀gbá. Kétu yẹn wà ní ilẹ̀ olómìnira Dahomey tí í ṣe Republic of Benin lẹ́nìí. Onípópó of Pópó ó wà ní Grand Popo tá bá ń lọ sọ́nà Togo. Onísàbẹ̀ of Sàbẹ̀ ó wà ní Sàbẹ̀ ní bíi middle belt fún ilẹ̀ Dahomey. Wọ́n á wá kà á títí wọ́n á wá fi ọba of Benin sí láàrin. Ọba of Benin dẹ̀ nìyí Ọ̀rànyàn ní í ṣe. Aláàfin tí wọ́n á fi parí Ọ̀rànyàn ní í ṣe, which means pé wọ́n dárúkọ Ọ̀rànyàn lẹ́ẹ̀mejì sórí list ọmọ Ọ̀kànbí. Ibi tí ìtàn tó ti máa ń ní kọnukọ òun nìyẹn, àmọ́ tí àwọn èèyàn tí wọn kì í fi àkíyèsí láti wò ó, wọn á kàn bọ́ síta, ìwọ tó bá sọ tiẹ̀ wọn á ní rárá o, kò rí bẹ́ẹ̀ o, kinní kan. Ìyẹn ló bí àwọn tó wá ń sọ yìí pé Ọ̀rànmíyàn o kì í ṣọmọ Oòduà o, ọmọ Ògún ni o. Ọ̀rọ̀ yẹn wá takora wọn. Tá bá wá wo list of past Ọọ̀ni, ìyẹn orúkọ àwọn tó ti jẹ Ọọ̀ni rí, wọ́n wá fi Ògún sí nọ́mbà 4, wọ́n fi Ògún sí nọ́mbà 3, wọ́n fi Ọ̀rànmíyàn sí nọ́mbà 6. But ìyẹn new creation of 90s ni, torí record tó wà ní National Archive ní University of Ibadan nígbà tí wọ́n ní kàn list gbogbo Ọọ̀ni tó ti jẹ ní ayé Kábíyèsí Adésọjí Tádéníàwò Adérẹ̀mí tí í ṣe Ọọ̀ni of Ifẹ̀. Nígbà tán list wọn kò sí Ògún lára wọn. Àwọn ọba míì wà tí wọ́n list, nítorí pé àwọn òpìtàn tó yẹ ń sọ̀tàn ń sìn náà ṣe ń sọ wípé Ọ̀rànmíyàn nọ́mbà 6 nítorí pé kí ni wọ́n fẹ́ justify pé táwọn èèyàn tó ń sọ wípé lineage Ọọ̀ni abọ̀rìṣà ni, kì í ṣe royal, kì í ṣe monarchy, wípé lineage Ọọ̀ni priest pope Yorùbá land ni, kì í ṣe lineage ọba aládé.
ìyẹn làwọn fẹ́ wò kókè táwọn bá ti gbé Ọ̀rànmíyàn wọ nọ́mbà 6 a jẹ́ pé gbogbo àwọn tó wá ń jẹ lẹ́yìn nọ́mbà 6 yẹn ọmọ Ọ̀rànmíyàn ni a jẹ́ biologically ibẹ̀ náà ti bọ́ kò sí nínú àkọọ́lẹ̀ ìtàn wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí a mọ̀ tó dẹ̀ wà ní National Archive àti gbogbo ibi tí a ti lè rí àti àwọn tó tún àwọn òpìtàn tó kọ̀wé wọ́n pọ̀ lóríṣiríṣi ìdí ẹ̀ tán fi ṣe gbogbo yẹn náà ní ó ṣe bẹ̀rẹ̀ nígbà tí Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí tó gbéṣẹ̀ tán ló di pé gbogbo dàrúdàpọ̀ yìí ló wá ń wáyé àmọ́ èmi fi dá gbogbo èèyàn lójú pé tá bá lè rí ìtàn Ọ̀rànmíyàn ní àwọn ibi 3-4 tó ṣe gbòógì nílẹ̀ Yorùbá tí ó ṣe pé tí ó yàtọ̀ sí nǹkan táwa Ọ̀yọ́ ń sọ a jẹ́ pé ẹ rí i pé òdodo làwa gbé lọ́wọ́ nǹkan tó ń pè ní fallacy táwọn dẹ̀ ní aim tí wọ́n ní aim tó fi ń sọ nǹkan tó ń sọ tó fi ń spread yẹ àmọ́ kò ní dáa ká má fèsì kó ń ṣe pé a fẹ́ bẹ́ẹ̀ nìkan kan jà inú gbogbo nǹkan tó ń sọ yẹn nǹkan míì náà wà tó tún sọ tó tún takora wọn irú ìdílé tèmi ti wá nísìn gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ descendant Aláàfin Oníṣílé ọ̀jọ̀gbọ́n Akínsọ̀wọ́n yẹn ó sọ ìtàn kan nípa Aláàfin Onígbògí wípé ìran àwọn Ògbólú àwọn ọba tí wọ́n ń pè ní Ògbólú ó bẹ̀rẹ̀ látòrí Aláàfin Onígbògí tó jẹ́ pé ìyá rẹ̀ tó ń ṣe ọmọ Aláàfin Òfìràn ìyẹ́ ẹ̀ wá jẹ́ ọmọ bíbí Ọ̀tà ní ilẹ̀ Àwórì ní Ogun State ó wá sọ wípé ní 1570 ṣé ó ti yẹ yín nísìnyí 1570 ní Aláàfin Abípa tí ó jẹ́ pé òun ló kúrò ní Ọ̀yọ́ Ìgbòho tó wá kó àwọn Ọ̀yọ́ padà sí Ọ̀yọ́ Ilé ìtàn yẹn ó pọ̀ lóríṣiríṣi tẹ́ bá ń gbọ́ alàgbà Laji Abbas ẹ tún ti gbọ́ dítè nípa bí àwọn Ọ̀yọ́ ṣe kúrò nígbòho bọ́n ṣe ń lọ sí Ọ̀yọ́ Ilé padà ní dẹ̀yìn tí wọ́n ti lọ ṣe àtìpó ní ilẹ̀ Bàrùbá alàgbà kan tó ń pè ní Abdullahi Smith tó jẹ́ ọmọ bíbí Òkè Ọya ó ṣèwé kan lórí ẹ̀ tó kọ síbẹ̀ yìí pé Aláàfin in exile tó kọ tí ò rújú àmọ́ bí tí mo ti fẹ́ fa àwọn àtakò tí ó máa ń wà nínú ìtàn yọ nìyí alàgbà Akínsọ̀wọ́n ó sọ fún wa yìí pé Abípa ló bí Aláàfin Oníṣílé wípé àwọn ìran Ògbólú nìyẹn títí tó fi dé orí ọba Agbólúajé àmọ́ Aláàfin Ògbólú ó jẹ ní 1750 tẹ́ bá wo àwọn ìwé ìtàn dáadáa 1750 ló jẹ ọba ẹni tó wá pè ní bàbá ẹ̀ ó wá kú ní 1570 ẹ rí about 170 years gap láàrin wọn ìbẹ̀rẹ̀ ti máa rí pé Abípa kọ́ ló bí Aláàfin Oníṣílé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ Abípa ló bí àmọ́ ńgbà tóun fẹ́ sọ ó ní Abípa ló bí Oníṣílé so ibi tẹ́ ti rí pé àwọn holes ó wà nínú àwọn ìtàn tí òun sọ fún wa tó ń sọ nìyẹn ṣe wá rí ìgbà tí àwa ń bá lọ láti ayé tí gbogbo ẹ̀ rojú títàn ní tó ní ààyè tó dáa kó tó di pé wọ́n yọ ìtàn kúrò nínú nǹkan táwọn ọmọ ń kọ́ léèwé wọ́n wá ṣe àtakò kan fún ìwé tí kí ló ń pè òjíṣẹ́ Reverend Pastor Samuel Johnson tó ṣe so a gbọ́dọ̀ máa mẹ́nubà ẹni tó ń pè Samuel Johnson yìí Ọ̀yọ́ ni àmọ́ Ọ̀yọ́ kọ́ náà bí sí ìgbà tí wọ́n ti kàwé ẹ̀ náà ti bẹ̀rẹ̀ awuyewuye àwọn tó kà á tán fi gba degree tán fi gba doctorate ó wà tẹ́ pé ìwé yẹn náà ni source of reference wọn research àwọn nǹkan tí bàbá yìí ti ṣe torí pé bàbá yìí ó jẹ́ witness to history ó dẹ̀ tún bá àwọn tó jẹ́ witnesses to history láyé 1897 ló kọ ìwé yẹn àmọ́ ní òde òní wọ́n á ní irọ́ ni Samuel Johnson kọ sínú ìwé ẹ̀ torí pé ó jọmọ Ọ̀yọ́
ló ṣe glorify àwọn ará Ọ̀yọ́ àmọ́ wọn farabalẹ̀ ẹlòmíì dẹ̀ farabalẹ̀ ó kà àmọ́ tinú mi ni ó ṣe òun ló ń bá wọn fínra àti inú ni bí ni pé wọ́n ń bínú Ọ̀yọ́ ni wọ́n ṣe ń sọ nǹkan tó ń sọ torí tán farabalẹ̀ tán bá wo ìwé yẹn kì í ṣe ìtàn nìkan ni ìwé yẹn present tẹ́ bá wo chapter 8 ìwé yẹn ó sọ nípa manner and customs tẹ́ bá kà London manner and customs ó break gbogbo ẹ̀ down morals marriage gbogbo nǹkan tí Yorùbá máa ń ṣe tó jẹ́ pé a lè máa kọ́ àwọn ọmọ àmọ́ nígbà tẹ́ bá fẹnu tẹ́ḿbẹ́lú ìwé yìí àwọn ọmọ tí ẹ fẹ́ ṣíwò dípò pé wọ́n fẹ́ ka nǹkan tó wà nínú ẹ̀ fẹ́ yẹ̀wò rárá wọ́n fẹ́ yẹ̀wò rárá àmọ́ ìwé yìí ó tún sọ nípa òǹkà ti Yorùbá ó sọ nípa ìlà kíkọ ó dẹ̀ ṣe àpèjúwe àwọn tó ń kọlà ìlà táwọn Ẹ̀gbá ń kọ ìlà tọ́yọ́ ń kọ ìlà tí olúkálùkù ń kọ ní ilẹ̀ Yorùbá ó ṣe àpèjúwe ẹ̀ ó tún ṣe àpèjúwe nǹkan míì náà ó dẹ̀ ṣàlàyé nípa gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tàn sí ó tàn mọ́lẹ̀ sáwọn ìtàn ìlú kọ̀ọ̀kan tó bá ní àwọn abala kan tó jẹ́ pé nǹkan tó sọ nítorí pé nǹkan tó sọ tó ń bí wọ́n nú jù gangan tí èmi rí ń bẹ̀ òun ló ti sọ láti the first page ìwé yẹn tó jẹ́ pé ibi tí ìtàn yẹn ti bẹ̀rẹ̀ tó constitute bóyá bíi page 3 ìwé yẹn ibẹ̀ ló ti ṣàlàyé pé ìran ọmọ Yorùbá ọmọ Oòduà ni wọ́n Oòduà ló ṣẹ̀ wá sílẹ̀ Oòduà tó ṣẹ̀ wá sílẹ̀. bákan náà mò ń ṣe bẹ́ẹ̀ mò ń kí bàmí Bíọ́dún Ògúnwùyí wọ́n ní ẹ kú ètò bákan náà mò ń kí Prince Taheed Adédọ̀tun Adébáyọ̀ Oníṣìlẹ̀ àwọn náà wà pẹ̀lú àwọn wà lójúlójú wà lédèlédè bákan náà mò ń kí bàbá wa Àtíngísì ìyẹn Ben Àtíngísì mo kí yín o màá padà máa ka àwọn àtẹ̀jíṣẹ́ yẹn nígbà tí ó bá ṣe díẹ̀ sí i. ìbéèrè kejì tó wà níbí a ti gbọ́ wípé òtítọ́ wípé Ọ̀rànmíyàn ọmọ bíbí inú Odùduwà ní í ṣe òótọ́ ọbẹ̀ wọ́n ń belé òótọ́ ọbẹ̀ nìyẹn ṣùgbọ́n ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó wà níbí bàbá kí ni ẹ lè sọ ẹ lè sọ nípa àwọn fọ́nrán tí gbajúgbajà bloggers yẹn ń gbé jáde tí gbogbo èèyàn mọ̀ sí Awíkonko wípé àwọn ọmọ bíbí inú Ọ̀yọ́ pé ẹ̀yà àbí ká sọ pé ìran Fúlàní ni wọ́n. ẹ ṣe gan ni ikọ̀ yẹn wà ridiculous ó bani lójú jẹ́ gan pé ọmọ Yorùbá kan ó lè dédé sọ irú nǹkan tí Awíkonko sọ yẹn mi ò lè má sọ̀rọ̀ púpọ̀ nípa Awíkonko àmọ́ màá sọ̀rọ̀ nípa nǹkan tó sọ nítorí pé kí ni Awíkonko ó ti tọrọ àforíjì lọ́wọ́ Aláàfin àti àwa ọmọ Ọ̀yọ́ mo dẹ̀ kí kábíyèsí Olówu ti Òwúkúta fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe mo tún kí alàgbà Laji Abbas olùkọ́ àgbà fún gbogbo nǹkan tí àwọn náà ṣe gbogbo rìn tó ń rìn nípa ọ̀rọ̀ yẹn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ọ̀kan náà ni wá ní ilẹ̀ Yorùbá kò yẹ kí èèyàn kan dìde ńjọ́ kan kó sọ pé ọmọ ẹrú ni gbogbo àwọn aráàlú kan kí adákẹ́bẹ̀ torí ẹyin lóhùn ibi tí ọ̀rọ̀ fẹ́ dé ẹsẹ̀ ò ní débẹ̀ ẹsẹ̀ ò lè débẹ̀ nǹkan tí Awíkonko sọ fallacy ni òun tẹ̀ tún wá yàtọ̀ sí myth fabricated lie tó tún wà blasphemous pé ìbàyàn lórúkọ jẹ́ ni àwa Ọ̀yọ́ à ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn torí wọ́n bí wa dáa wọ́n bí wa dáa gan-an ni a lè dédé dìde ńjọ́kan ká ní àwọn ìlú kan kìíní kan even àwọn tá a mọ̀ ipe bí ìrìn wọn ti jẹ́ nì láàrin wa a ní máa sọ síta yìí pé báyìí làwọn ẹni báyìí àfi àwọn èèyàn tó kọ́ bọ̀ wá lẹ́nu torí pé Ọ̀yọ́ mèsì níjọ́ tí Ọ̀yọ́ bá kọ̀ tí ò bá fèsì tínú Ọ̀yọ́ lọ́yọ̀ ń ṣe tóun bá sọ pé ìran Fúlàní ni àwọn Ọ̀yọ́ èmi ò mọ Ọ̀yọ́ tó ń sọ o. ó ń tọ́ka sí. torí Ọ̀yọ́ tí ó wà ní òde òní a kúrò láti Ọ̀yọ́ lé wá sí Ọ̀yọ́ tá a wà lẹ́nìí tó ń pè ní
Ọ̀yọ́ Àtìbà tàbí àgọ́ tó di Ọ̀yọ́. gbọ́dọ̀ yọ. Àsìkò tí ọ̀mọ̀wé Samuel Johnson tó kọ ìwé ẹ̀ ó bá lára àwọn bàbá wa tí ó jẹ́ pé ẹsẹ̀ náà fi rìn láti Ọ̀yọ́ lé débi tá a wà yìí. Àwọn atúnwá ní lára àwọn tó wá sẹ́tù sí Ọ̀yọ́ tá a wà yìí tó jẹ́ pé ìlú míì náà lọ tẹ́lẹ̀. Àtìbà ló bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ pè wọ́n, yẹn Aláàfin Àtìbà ló bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ pè wọ́n pé kán máa bọ̀ wípé ìlú tí Ọ̀yọ́ tí a fẹ́ tẹ̀dó wà ń bí. Ní 2020 mo lead expedition kan lọ sí research crew ni lọ sí Ọ̀yọ́lé a dẹ̀ lọ sí gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan ní Òkè Ògùn a gba ọ̀rọ̀ lẹ́nu àwọn ọba kọ̀ọ̀kan a sì fìdí ẹ̀ múlẹ̀ nípa ìtàn bí àwọn Ọ̀yọ́ ṣe fọ́nká ìfọ́nká ti alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kejì tẹ́lẹ̀ kẹta tó fi jẹ́ pé a padà sí Ọ̀yọ́lé mọ́ nígbà tí a wà lọ́yọ́lé tá à ń rìn káàkiri gbogbo àwọn ibi tó ṣe kókó ní Ọ̀yọ́lé ẹni tó jẹ́ kúrétọ̀ fún Old Ọ̀yọ́ National Park tó jẹ́ pé àwọn ni alámòjútó páàkì yẹn ó wá fi ń yé wa wípé nídẹ̀yìn tí Ọ̀yọ́ tú tán o àwọn èèyàn sì padà wá lérò wípé gbogbo àwọn èèyàn sì máa padà wá tá a máa tún bẹ̀ tó ó ní wọ́n sì gbé bẹ̀ fún ọdún púpọ̀ torí wọ́n wá ní wọ́n ń retí kí Àtìbà kó padà wá nígbà tí Aláàfin tó jẹ last níbẹ̀ tó ti Olúewu tó ti gbéṣẹ̀ wípé kán wá jẹ ọba míì sí Ọ̀yọ́lé ó fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé àmọ́ Ọ̀yọ́ láì ní Aláàfin kì í ṣe Ọ̀yọ́ nígbà tó yá ìkọ̀ọ̀kan ni gbogbo wọn tú nǹkan tí ò yí àwọn òpìtàn míì gangan tí wọ́n á ní wípé Ọ̀yọ́lé tó ń sọ yìí pé Fúlàní ló fogun jà wá ló lé wa kúrò ńbẹ̀ bí ọ̀rọ̀ ṣe rí báwọn bàbá wa ṣe sọ fún wa even bàbá tèmi ní nǹkan tí bàbá tiẹ̀ sọ fún tí mo gbọ́ látẹnu ẹ̀ directly ni pé ìró ogun ló tú Ọ̀yọ́lé wípé àdúgbò kan wà tó ń pè ní Mọ̀dékè bó ṣe wà ń bí ló wà ní Ọ̀yọ́lé ní ayé àtijọ́ àwọn Mọ̀dékè yẹn wọ́n wà lára Ọ̀yọ́mèsì torí àìtètè padà sí bí ńgbà tí Àtìbà ránṣẹ́ pè wọ́n òun ló jẹ́ kí wọ́n yọ wọ́n kúrò nínú àwọn ìgbìmọ̀ Ọ̀yọ́mèsì tó ń ṣe ìlú Ọ̀yọ́ wọ́n wá ṣàlàyé fún mi pé ní ọjọ́ náà pé àwọn ọ̀dọ́ kan ni wọ́n ní àwọn ó tẹ̀ lọ dẹ́rù bá àwọn ará ọjà Kẹsàn torí ọjà Kẹsàn wọn máa àná dalẹ̀ ni wọ́n bá ń sáré kìràkìtà wọnú ọjà náà bá ní ogun tí kó gbogbo Mọ̀dékè tán o ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ yìí pé fìrìfìrì ogun pé àwọn Fúlàní ń bọ̀ wá kógun jà wọ́n àwọn sọ̀pọ́tà Àfọ̀njá wọ́n ń bọ̀ wá kógun jà Ọ̀yọ́lé o ìgbà yẹn tí ariwo táwọn yẹn pa wọ àárín ọjà lálápá ń gbápá lẹ́lẹ́sẹ̀ ń gbẹ́sẹ̀ ọmọ mi ojú oorun ló wà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn dúró kẹ́rù wọn ni gbogbo wọn bá ń sá torí pé wọn múra lẹ̀ dé ogun wọ́n ṣẹ̀ wá sọ ẹnìkan ṣẹ̀ wá sáré wọnú ọjà ó wá sọ pé àwọn ọmọ ogun Fúlàní ti dé Mọ̀dékè o Mọ̀dékè yẹn ìlú yẹn dẹ àdúgbò yẹn wà ní outskirts Ọ̀yọ́lé níjọ́ náà lọ́hùn wọ́n ní bí kálukú ṣe túká nìyẹn bá dé Èkó àwọn ìran tó ń pè ní Ọ̀ṣọ́dì tápà ni wọ́n tẹ́ bá délé Ifẹ̀ yẹn náà ẹ bá àwọn ìran tí wọ́n yé ṣe Yorùbá tó yẹ pé wọ́n kógun jà ní Ilé Ifẹ̀ àwọn ìran Ọ̀yọ́ ṣáà wà ń bẹ̀ wọ́n wà ní Ilé Ifẹ̀ àti rí.